أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. Ó kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa èyí tí a máa sọ níbẹ̀ ìtọ́júmọ́rọ̀ owó ọ̀rọ̀ òwò níbàámu ṣẹ̀ríà Islam èyí tí à ń bá bọ̀ ẹ̀yin ọmọ ìyá mi tí a sọ kẹ́yìn òun náà ní ìtọ́júmọ́rọ̀ alájẹsẹ́kù. Kó tó di pé a fi abala yìí sílẹ̀ mo fẹ́ pẹ̀ sáwọn àkíyèsí kan. Àkíyèsí alákọ̀ọ́kọ́ ó ní wípé Islam kò kọ̀ fún wa láti wá owó láti wá ọrọ̀ torí pé àǹfààní tá a ṣe níbi ká jẹ́ ọlọ́rọ̀ ó pọ̀ fún Islam àti fún ara wa àti fún Islam. Tí ó yí Islam bá wá fún aláǹfààní pé ká wá owó ká wá ọrọ̀ àwọn májẹ̀mú kan ń bẹ tó fi sílẹ̀ fún wa. Àkọ́kọ́ owó tá a fẹ́ wá kó jẹ́ owó halal. Ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tá a fẹ́ gbà wá owó yìí kó jẹ́ ọ̀nà halal. Ẹlẹ́ẹ̀kẹta ó ní kó jẹ́ pé ẹni tó fẹ́ wá owó yóò mọ ẹ̀kọ́ tó fẹ́ wá yìí. Kó má jẹ́ pé tó bá rọ́ọ̀lù bísínẹ́sì kan lápèjúwe ní ìsìnkú òun fi ń wá owó yóò ti bẹ̀ mọ́ ṣe tó jẹ mọ́ èrú yóò ti bẹ̀ mọ́ ṣe tó jẹ mọ́ kó má gba rìbá àbí kó máa fara ní àwọn ènìyàn. Eléyìí èyí gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ pé eléyìí àwọn abala báyìí kò dáa eléyìí ló dáa. Tá a sọ yìí kò sẹ́ nídìí kéèyàn lọ wọlé kéwú èèyàn mọ̀ bí àwọn àfáà léèrè wípé ǹjẹ́ eléyìí dáa àbí eléyìí ò dáa. Àwọn àfáà onímọ̀ là ń sọ o tọrọ ẹ̀kọ́ ẹ̀sìn yé sí kì í sàn tí wọ́n kì í pé wọ́n lọ máa bá àyàn yẹsẹ́ wo ilé wọn kò bá ìlànà Ìsìlámù mu o. A lọ máa béèrè lọ́dọ̀ pé dákọ̀ bá ní wo eléyìí nínú ṣẹ̀ríà Ìsìlámù ṣé ànábì Ìsìlámù sí kò takò ṣé ọlọ́ba sọ́nà tààlà sí kò takò ṣé ó bá ìlànà Ìsìlámù mu sí kò yapa sí Ìsìlámù yóò lọ́ mọ̀ síwádìí nípa eléyìí Ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà kéwọ́n kálukú wa tẹ́lẹ̀ pé Ọlọ́run ni wọ́n jẹ́ onímọ̀ ẹ ká máa bẹ́ẹ̀ léèrè àwọn nǹkan yìí tá a fẹ́ bọ́ sínú bísínẹ́sì kan ẹ méjì ọ̀gá kan máa bọ́ bẹ̀rẹ̀ àti ká máa jẹ́ wọ́n gbọ́ pé nǹkan báyìí kílẹ̀ rí sí tábà sí báyìí sọ dàbí tábà sí báyìí ṣe àníkọlù ẹ̀sìn eléyìí ó ṣàǹfààní fún èèyàn ní tí ẹ bá ń rí ní owó ń bi apàṣẹ nǹkan báyìí pé ó ń wádìí dáadáa tí òfin ní kọlu Ọlọ́run èèyàn mọ̀ rí pé nǹkan náà máa ní àlùbáríkà. Eléyìí jẹ́ lẹ́kẹta. Ẹ̀kẹrin nínú tí ó pàtàkì láti jẹ́ pé èèyàn mọ̀ ó ní kọ́ pé èèyàn kò náà kọ́ jẹ́ pé èèyàn ò ní jẹ́ kọ́ jẹ́ pé owó tó fẹ́ ṣe yìí yóò máa gba ọ̀ràn èèyàn mọ́ lọ́wọ́. Òwò tó èèyàn ń ṣe tí ó jẹ́ kó lè máa kírun déédéé kò jẹ́ kó máa kírun lásìkò yóò rí pé òwò náà òwò bẹ́ẹ̀ ó ní fura mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ṣe òwò tó yẹ pé máa kó bá láì jẹ́ pé ó ní ìdí pàtàkì. Òwò tí èèyàn lè máa ṣe pé ó lè máa jẹ́ pé báyà ìrun kọ̀mọ́ bá àsìkò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lè wà bíi dókítà tó ń tọ́jú aláàárẹ̀ ní ìsìn lápèjúwe tó yẹ pé tó bá fi aláàárẹ̀ lẹ́ lásìkò tí wọ́n pọ̀ pẹ̀rù yìí ó lè jẹ́ káláàárẹ̀ wọn bọ́ sálì kìámà kó jókòó láti jẹ́ pé ọmọ tọ́jú rẹ̀ eléyìí báyìí kò lẹ́sẹ̀ lórí eléyìí báyìí lọ. Àmọ́ ẹni tí wọ́n pé kò nídìíwọ́ kan tó pàtàkì tó wá ní pé òun ò ní máa kírun lásìkò pa pé òun bísí fún àtàárà ilé Islam ò fún yẹn láǹfààní ilé ìpapà kọ́ lọ́ọ́ sànù wa. Bákan náà nínú tá a fẹ́ pè á kẹ́sì sí mi tọ́jú mọ́ ọ̀rọ̀ kájọ mọ́ ṣe àṣepọ̀ ọ̀nà àti máa rí owó tá a fi máa fi ṣe business ó ní wípé ọ̀nà kan ń bẹ táwọn àbá wa ṣáájú máa lò láti máa fi wá owó wọn ò ní lò pé owó ní àwọn wá owó láti wúrò ń bẹ̀ àmọ́ máa lò láti fi dínà kí wọ́n máa ná owó oná ń pè ní qardul manafih. Qardul manafih ó ní kéèyàn yá àyàn ní àǹfààní a rí pé alájẹsẹ́kù tá a ti mọ̀ ó lè tọ́jú pé wọ́n yá àyàn lówó tí ó dáwó padà. Eléyìí tá a pè ní qardul manafih kì í ṣe pé owó lèèyàn ọ̀yà àǹfààní tí ń bẹ lọ́dọ̀ èèyàn lèèyàn ọ̀yà tí ó sì fi àǹfààní náà san padà fún. Eléyìí àwọn àbá wa ní ṣáájú wọn máa ń ṣe ó sì dá táwọn náà bá lè tají padà ó ní wọ́n pè ní ọ̀wẹ̀ lọ́dọ̀ àwa Yorùbá kéèyàn bẹ́yẹn lọ́wẹ̀ ó sì wúlò fún wa púpọ̀ jù láti lè ṣàǹfààní níbi àwọn ilẹ̀ tọ́lọ́run bọ́ wa nílẹ̀ Yorùbá mi báyìí tí kò sẹ́ni tí yóò lò tá a bá ń lójú ọ̀nà ìbáyìí báyà a lè ṣàǹfààní tó pọ̀ bí dínà ìtàlá lọ́nà lábala yìí. Ọ̀wẹ̀ ni kí ẹnìkan tó jẹ́ àgbẹ̀ kó sọ fáwọn tí wọ́n já àgbẹ̀ ẹgbẹ́ rẹ̀ pé ẹ ràn mí lọ́wọ́ láti bá mi pẹ̀lú mi láti bá mi ro oko yìí láti kọ ebè yìí kémi náà pẹ̀lú yín lọ́ọ́ bá yín san oko yín
láti bá yín kọ́ ibi ibẹ̀. Eléyìí ní Islam ní ń pè ní kọ́rídùl mọ̀náfẹ̀. Wọ́n tún lè pè lọ́nà nǹkan míì, ó lè jẹ́ ìjára kíyàn gbà yẹn ṣiṣẹ́, torí pé tí èèyàn bá gbà yẹn ṣiṣẹ́ kì í ṣe dandan kó jẹ́ pé owó náà lèyìn ó kó fún tọ̀hún, nǹkan tí èèyàn lè fún kó yóò jẹ́ àǹfààní náà lèyìn ó fi dé fún kó jẹ́ pé wọ́n sá ti mọ̀ ọ́n kó ti yé wọn kálukú sí dáa pé ní tó bá mi ṣe ní o tí ò ní rújú nú ní tí ń fi san fún ọ padà irú ẹ̀ báyìí náà lèmi náà fi san fún ọ padà o. Eléyìí báyìí ó lọ nínú Islam. Ó sì tún lọ lọ́nà míì, ọ̀nà pé ìrànlọ́wọ́ pé ọmọ ìyá mi ní ìdí ìrànlọ́wọ́ mi mo sì lọ bá mo ràn lọ́wọ́ láì retí pé kó dé padà fún mi àbí kó fún mi ní owó ọ̀yà lórí ẹ̀. A rí pé ọ̀nà mẹ́ta la kà á lẹ́yìn, ó tún lọ́wọ́ láwọn ọ̀nà míì táwọn afá dákọ̀ àwọn fún fíkì dákọ̀, àmọ́ lágbàlágbà ibi tá a fẹ́ sọ̀rọ̀ bá kọ́ ìbá pé yóò lè àní fẹ́ lójú ju bóyí àti fẹ́ ká gbọ́ yìí lọ. Ó ní wípé n tí à ń pè ní kọ́rídùl mọ̀náfẹ̀ ọwọ́ nù tọ́pọ̀ nù kéwú lọ́dọ̀ àwọn afá, ìtumọ̀ rẹ̀ tó bá mú lọ́dọ̀ àwa Yorùbá òní tí ń pè ní ọ̀wẹ̀, kíyàn bẹ́ẹ̀ lọ́wẹ̀ láti báyàn ṣe iṣẹ́ tó tọ̀ ní ó padà di padà fún ẹni bẹ́ẹ̀. Eléyìí ó dá púpọ̀ jù, ó sì lè ràn yàn lọ́wọ́ láti lè ṣe nǹkan tó yẹ pé èèyàn máa fowó ṣe téèyàn ò ní fowó ṣe. Tá bá síjú sí àwọn abala yìí náà, irú àǹfààní tá à rí ń bi alájẹsẹ́kù á padà rí ní ibi eléyìí náà bákan náà. Alájẹsẹ́kù tá à ń yára wa lówó ń bẹ̀ ni o, á padà rí níbi pé à ń yára wa láǹfààní. Ohun tá a wí ń bi pé èèyàn lè yá yàn lówó, ìtọ́jẹ́ mọ́dàjọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ó lè ṣẹlẹ̀ nídìí kọ́rídùl mọ̀náfẹ̀. A sọ pé tí èèyàn bá fẹ́ èèyàn bẹ̀ yẹn lówó, èèyàn lè yáwó lọ́wọ́ ẹnìkan bí yá mi lówó tí ó sì dá padà náà bákan náà. Ìyẹn lè pọ̀ tí ó lọ yáwó lọ́wọ́ ẹnìkan àbí lọ́dọ̀ ọ̀pọ̀ èèyàn tí wọ́n sì dá padà ní ọ̀pọ̀ náà bákan náà. Irú èyí tí ń bẹ níbi alájẹsẹ́kù. Bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ a lè lò níbi tó jẹ́ mọ́ kọ́rídùl mọ̀náfẹ̀ tó jẹ́ pé a yára wa ní mo lè yá àǹfààní lọ́wọ́ ẹnìkan tí ní pé kó bá mi san oko, kó bá mi roko lu, kó bá mi kọ ibi oko mi tẹ́mi náà ó sì fi irú ẹ̀ náà dá padà fún bákan náà. Ó sì lè jẹ́ àkójọpọ̀ tó pé àwọn tá a pọ̀ á lọ bá wọn tí wọ́n pọ̀ pé ìyá wa láǹfààní yín káwọn náà ká lè bá fi irú ẹ̀ san fẹ́yìn náà bákan náà. Eléyìí sàǹfààní kì í ṣe bí ó kó nìkan nìyẹn lè lò sí, ilé lò sí ń tọ́ pọ̀ jù. Wọ́n lè lò sí ibi tó jẹ mọ́ bíi pé bí ẹnìkan ní wọ́n fẹ́ gbélé kan ní ìsìn lápèjúwe pé adákùn mo fẹ́ máa gbé fún mi ní yàrá kan kí n gbé yàrá yìí ní oṣù yìí. Nígbà tí wọ́n náà bá wá sí ọ̀dọ̀ mi ní ibi tí mo wà, wọ́n náà ń fọ̀ ní yàrá kan tó gbé ń bẹ̀. Bóyá a rí pé bísíǹsì mọ́ gbé wá kiri ká mọ́ lo bí àsìkò kọ̀ọ̀kan ní àsìkò bí abẹ́ ọ̀sẹ̀ kan àbí jù bẹ́ẹ̀ lọ ní àyè kọ̀ọ̀kan tí èmi láǹfààní àti lè mọ mo nílé kan tó ń tàn lè mọ dé sí dípò kọ́ lọ pé òun fẹ́ gba hòtẹ́ẹ̀lì. Nígbà pé wàá mọ lọ àǹfààní nínú ilé ọ̀dọ̀ mi lò ní àsìkò báyìí tí mi náà bá wá sí ọ̀dọ̀ yín, ìwọ náà ó lè lo àǹfààní ilé tí mi náà lè lo àǹfààní ilé tí ọmọ mi lọ́dọ̀ rẹ̀. Eléyìí náà sàǹfààní ara kọ́rídùl mọ̀náfẹ̀ náà ni. A rí pé nítorí kéèyàn sanwó fún wọn ò padà sanwó fún àǹfààní náà fi dí fúnra wọn. Àwọn àfáà lórí eléyìí wọ́n sọ̀rọ̀ tó pọ̀ ńbẹ̀, àmọ́ náà àfáà tí wọ́n sọ̀rọ̀ tó pé wọ́n fara mọ́ Ibn Taymiyyah rahimahullah ta'ala ọjọ́ kan ńbẹ̀. Àwọn àfáà míì tí wọn ò fara mọ́ kó jẹ́ kọ́rídù ni, wọn ò fara mọ́ kó jẹ́ pé èèyàn fẹ́ ya ni, wọ́n fara mọ́ lọ́nà míì. Wọ́n túmọ̀ sí pé ó jẹ́ pé ayára ẹni ni o, àbọ̀jẹ́ pé aka ọmọ ìyá wa lọ́wọ́ ni o, àbọ̀jẹ́ pé agbàyàn ṣiṣẹ́ ni o, kò sí ibi tí ọ̀wẹ̀ tí ò ti lọ